n ó dùn mọ́ kí gbogbo olólùfẹ́ ètò àkàndá ọ̀rọ̀ Awíkonko pẹ́ẹ́kọ́ ọjọ́ méjì mẹ́ta kan àánú Olódùmarè ò ní fi wálẹ̀ àtàwọn àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra ọpẹ́ pàtàkì lọ́wọ́ yín fún àdúrótì ní gbogbo ìgbà lórí ìkànnì yìí Ẹwà Èdè Yorùbá TV bí tá a ti mọ́lọ́kan òjọ̀kan ìwé aládùn wá fún ìgbádùn yín fún ìdálárayá àti fún gbígbé èdè àti àṣà Yorùbá lárugẹ bàbá ti wá yan apó tá a yan ọrùn tá a yan ọfà tá a sì yan òǹtàfà ká má gbàgbé ojú tá a fi sọmọ ẹranko bójú ọ̀hún ọ̀bá fọ́ yọ pàgbé ẹranko nígbó dáadáa wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n kọ àwọn ìwé ọlọ́kọ̀ọ̀kan èjèèjì tí àwa ń kà lórí ìkànnì yìí kì í ṣe láti tàbùkù iṣẹ́ wọn bí kì í ṣe láti gbé iṣẹ́ wọn lárugẹ àti láti jẹ́ kó kọ wọn mọ́ parun kí iṣẹ́ wọn sì mọ́ parun ní pàtàkì jùlọ ìwé sáńkà lọ́wọ́ àparí inú látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà láàrin àwọn òǹkọ̀tàn Kọ́lá Òní orí kẹwàá ni mo ṣèlérí pàtì tẹ̀ síwájú ká dúpẹ́ fọ́ Ọlọ́run ọba tó fún wa lórí ọ̀fẹ́ láti tún láǹfààní àti tó máa gbọ́ra wa ẹ wá pèrè fìdí tẹ̀ ẹ mọ́ wá gbàgbé kẹ́ tó kù níkànnì yìí ẹ rí i dájú pé ẹ subscribe sí chánẹ́ẹ̀lì yìí tẹ́ ẹ bá ti click lórí subscribe button ẹ wo ẹ rí notification bell ńbẹ̀ èyàn yóò gbé ọwọ́ aago kan bí aago tí a máa ń lò ní ṣọ́ọ̀ṣì láyé àtijọ́ yóò gbé wá ẹ click lórí ẹ tẹ all ilé ìtumọ̀ sí pé ẹ máa rí àmì nígbàkigbà tí mo bá fi fídíò sí ìkànnì yìí ọ̀pá ní Mr. Awíkonko kí ló dé báwo lẹ ti ṣe mi mọ̀ pé ti fi fídíò míì síta mi ò rí àmì kò sí ìtọ́ka kankan màá ní bóyá wọ́n kàn subscribe sí channel ni wọn ò gbọ́wọ́lé notification bell láti gbọ́wọ́lé all tẹ́ ẹ bá ti tẹ all ẹ ní rí notification ṣùgbọ́n ẹ kàn wà nínú àwọn nǹkan subscribers mi ni ẹjẹ́ àjọ tún ìjókòjó àkọlé tó wà lórí kẹwàá Lápatábà Lájìwọwọ ọjọ́ kan òjò ó borí ẹgbẹgbẹ̀rún ọ̀dá kò sì sí ẹni tá a gbé gorí ẹṣin tí ò ní sọ̀pàkọ́ lòkè láìsí ìdí òṣìṣẹ́ báńkì nìbàdàn ohun gbogbo sì bẹ̀rẹ̀ sí lọ déédéé fún un láìsí ìdí ẹ̀dá tuntun gẹ́gẹ́ bí bíbélì ṣe wí ohun àtijọ́ ti rí kọjá ohun gbogbo sì di ọ̀tun ó gba ilé tuntun kan ní Adámọ̀sìngbà yàrá kan pálọ̀ kan ó ra bẹ́ẹ̀dì oníhà méjì àti mátírẹ́sì tuntun kan ó ra àga onífùnjẹ̀fùnjẹ̀ 4 tábìlì rédíò tẹlifíṣàn kápẹ́ẹ̀tì fáànù àti fìríìjì ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó owó fídíò jọ bí Ṣẹ́gun ṣe ń parí ìdánwò oníwèé mẹ́wàá rẹ̀ ní láìsí ti fà á mọ́dọ̀ Ṣẹ́gun náà fẹ́ máa pariwo iṣẹ́ ní láìsí bá pa á lẹ́nu mọ́ ó sì taari rẹ̀ sí yunifásitì Ìbàdàn láìsí ń bá iṣẹ́ rẹ̀ lọ ní báǹkì ní Dùgbẹ̀ wọn ò rí àṣìṣe kankan kà sí i lọ́rùn nítorí náà ó rí ìgbéga bó ti tó àti bó ti yẹ Ṣẹ́gun náà ń kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ ó ń kẹ́kọ̀ọ́ nípa ìṣègùn òyìnbó ọdún 7 ni yóò lò ó dàbí gba ọdún lójú rẹ̀ láìsí ló ń fi lọ́kàn balẹ̀ pé kò sóhun tó níbẹ̀rẹ̀ tí kì í lópin tó bá ti fẹ́ máa káàárẹ̀ àti pé ọ̀lẹ ló ń dà ọ́ láàmú ebi ló ń pa ọ́ ni àbí owó kínní kan lọ́wọ́ bóyá mi mo sì sọ fún ọ pé ọ̀run wọ̀ mí ní tèmi o bí náà tán lásọ ẹ̀jẹ̀ olè tán lè kán náà mi ò ní bùkátà kan kárí ẹ̀kọ́ tiẹ̀ yìí ní báyìí o ẹni ọba wa dé tó ní ò lè rí bẹ́ẹ̀ mọ́ lílọ ni yóò lọ wàláì bọ̀dá o ẹ̀yin ọmọ pé a máa sún èèyàn ní sá ta náà ni òwú kọ́ máa dé táì kọ́ máa ṣiṣẹ́ ní báńkì kí gbogbo ara òtútù ní kọ́ máa mọ́ tónítóní àfi kó lóore ọ máa so okùn funfun kiri ọgbà bí Ọlọ́bàtálá kọ́ máa kókùn kọ́rùn kiri bí dòrò ẹ̀yìn ọkọ̀ kọ́ máa bókù olókùú ọ̀jàkadì kọ́ máa wá tí ọ̀sọ́nù kiri ara ẹni ọlẹ́ni mọ̀ pa máa pé a máa gèjà èèyàn orí rẹ ni ọ̀sán tí ó gbà fún ọ bọ́ bá jẹ́ táì ní dùn ọ́ kó mẹ́fà nínú àwọn tí mo ẹ̀sẹ̀ rà sínú wọdúróòbù yẹn kọ́ ọ máa de kiri ọgbà ókè máa kó ti ara mímọ́ tónítóní ńkọ́ kí la rí ṣe sí yẹn láìsí rẹ́rìn-ín àníyàn ń jẹ́ ọ́ o sì síríọ̀sì ìwọ fẹ́ẹ̀lì ó rí nǹkan tí màá ṣe fún ọ Ṣẹ́gun rẹ́rìn-ín ẹ̀jẹ̀rì láéláé forever ta ni kí n fi tèmi jọ ẹni abáwádìí látẹjúmọ́ ẹ̀gbọ́n ò ẹ̀fà fọ́ọ̀sì ààrẹ ọmọ ìyá gan gbọ́dọ̀ jùdòjù bẹ́ẹ̀ lọ yùngbàyùngbà wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ ẹ̀rín kéèké nǹkan kò dìjà láàrin wọn rí àfi ìgbà tí alàgàtà sì kó sáàrin wọn po
kì í tọ́kọ́ mọ́gbọ́n kì í dùn kọ́ pọ̀ bọ́ bá sì pọ̀ kì í pẹ́ bọ́ bá wá dùn tó sì pọ̀ tọ́pẹ́ gbogbo ẹbí kẹfẹ́ ká lẹ́nu ìyàwó ni láìsí fẹ́ o ní gbogbo rẹ̀ bá rúpọ̀ Comfort lórúkọ ọmọ ọ̀hún kò rí lọ́kọ ogún kó tó gbìn pa sí Comfort àfọ́jọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní Comfort ó dúdú mìnìjọ ó sì rí pẹ́lẹ́ńgẹ́ ṣùgbọ́n ó ti gbẹ́jù lọ́dọ̀ Ṣẹ́gun bọ̀dá ngbọ́lẹ̀ ti rí egun lẹ́yìn ọ̀gá ya ń jọ́ Ṣẹ́gun ìyàwó mi máa ní ta ló fàṣẹ sí ẹni tí mi ò rí rí wò wàá dẹ̀ láìkí rẹ o yàtọ̀ sí gbígbẹ tí Comfort gbẹ wọ́n fẹ́ mọ́kù síbì kan gbígbẹ tó sì gbẹ yìí kì í sàrùn ẹ̀wù tí ẹ̀ ní fún láìsí ojú mẹ́wàá ọ̀sán àjòjú ẹni ó ń dẹ gbogbo wọn lẹ́kẹ́ kó lè ráàyè wọlé ẹni tí yóò mọ́ bọ yóò ṣe bí ọ̀bọ bí wọ́n bá fẹ́ gbàwìn ìbà ni wọ́n sojú àánú bí wọ́n bá yó tán wàá dọ́kọ ẹni pẹ́pẹ́ fúrú fẹ́nẹ́fẹ́nẹ́ oúnjẹ àsìkò àjò gbígbóná oore kàmíláyà mo fẹ́ fẹsẹ̀ kan dé Bódìjà kí n ra àwọn nǹkan kan o gàrí ṣúgà bọ́ǹfìtà mílíìkì kókà àwòtù gódìmọ̀nù sandini àti juice kí ló fẹ́ kó wọn bọ àtàbúrò ẹni nà ó máa kó yà sọ́dọ̀ ẹ̀ lọ́gbà ó ti fẹ́ tọ́sẹ̀ méjì tá a ti rí báyìí ó sì mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìdánwò ó ṣe òótọ́ ni ọlọ́run á tó tiẹ̀ náà ṣe Comfort òkúkú ní bèrè owó lọ́wọ́ láìsí báńkì lòun náà ti ṣiṣẹ́ ní òkè bọ́là owó oṣù rẹ̀ sì kúrò ní kèrémí níbi tí wọ́n ti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan fún àwọn òṣìṣẹ́ báńkì ní Mọ̀rínà lẹ́kọ̀ọ́ ni ọlọ́run ti fi wọ́n hanra wọn ìwọ́gá yìí ti fáńjù ṣá ọjọ́ ń pé láìsí olórin méjì tí kọ sí tí obìnrin ó ṣe wọ́n fẹ́ máa bá ọ̀rọ̀ bọ̀ lọ́gá Comfort pé ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ kan ọ̀hún sì ti parí lọ́jọ́ náà láìsí yára pa káàdì rẹ̀ mọ́ níka ọmọge débàdàn ó gbá láìsí láago ọ̀tán wàhálà ń tàgbẹ̀ ọlọ́run ní mùsùlùmí ta ìfẹ́ gbilẹ̀ láàrin àwọn méjèèjì ọjọ́ ìyàwó fẹ́ kò àwọn òbí Comfort ní níwọ̀n ìgbà tí láìsí ti ní àti bàbá àti ìyá òun ti kú kó lọ mú àwọn àgbàlagbà tó bá kù sílé wọn wá àwọn ò lè fọmọ fẹ́ni tí ò ní àwọn fún ẹni táwọn ò mẹ́rin kankan mọ́ bí bàbá bá ṣàkú bàbá náà ní kù láìsí eléyìí ohun òṣòro ó káwọn òbí ọ̀rẹ́ rẹ̀ bíi méjì lọ sí ilé àná rẹ̀ ìyàwó wọlé tán ló bá pàwàdà oorun lọ́kọ́kọ́ fi bẹ̀rẹ̀ bí akọkùnrin ó sùn ju adigbọ́nránkó lọ tó bá ti bí iṣẹ́ dé oorun ni bẹ́ẹ̀ ni tí oṣù ṣẹ̀ṣẹ̀ léjọ́ sí lára kò sì ní tètè jí lọ́jọ́ kejì láti wá oúnjẹ fọ́kọ gbogbo ilé ìdáná ajẹ́kìkì sí kan rí ajẹ́kìkì sí ọdẹ gbogbo àga abo tákítákí èròkò lórí tẹlifíṣàn lórí rédíò lórí fídíò jàǹkárìwọ̀ lọ́tún lọ́sì tí wọ́n bá sí fíríìjì báyìí àtàròdò tí wọ́n kó bí ó ti máa sì dín búrẹ́dì àti olú ẹja ibì á sì ti kẹ̀ tí láìsí bá dàgún lá títí tí ọ̀bá rí mọ́ mímọ́ ni yóò tún lé ṣe àyàfi tí Ṣẹ́gun bá kọsẹ̀ bá a nínú kò yí lókù wọ́n mọ̀ pé lówè ọlárónú o àṣẹ ọ̀bùn ràìràì ni láìsí gbọ́ níyàwó Lápatábà Lájìwọwọ ó tiẹ̀ wá tó ìgbà tí Comfort wojú ọlọ́run tí ọ̀gbọ́ pa tí ò sì gbọ́ po ṣe lókù tó ń sùkú rọnu kiri ilé òun àti láìsí fẹ́ ya ìkòkò ọbẹ̀ nínú ilé ìjà ní bí orò láìsí rí ogbódì ọlọ́jà ó sáré sí i tó bá ń yógún tí ń pogún tí ń yọ̀gbọ̀n tí ń pọgbọ̀n olówó rẹ̀ àfàátà nǹkan dáadáa wo náà lèèyàn máa fi pẹ̀lẹ́ pòtòrí mú bẹ́ẹ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láì gé lọ́wọ́ láì rọ lẹ́sẹ̀ láìpẹ́ Comfort bẹ̀rẹ̀ sí jẹ̀dí òru bí òkété lóru bí ọ̀rọ̀ lóru bí ẹbọra báàgì òjì nígbà mìíràn kì í wọlé pátí ni lọ́jọ́ sátidé ilé ọ̀rẹ́ níjọ́ Sunday àti nírọ̀lẹ́ gbogbo ọjọ́ pòfo kàyéfì bọ̀ ni pé kò sóhun tí Comfort sí tó burú jù lójú Ṣẹ́gun bọ̀dá ìyàwó ẹni kì í ṣerú ẹni olùrànlọ́wọ́ wọn jẹ́ tó bá ti ń mú gbá kẹ́yìn náà mọ̀ má gbọ̀n káfọwọ́ wẹ́wọ́ lọ́wọ́ fi mọ̀ ayé kọ́kọ́ máa gbéra ayé kí ọkọ káwọ́ gbéra kíyàwó máa ṣe kìràkìtà ti lọ ẹkúkú jọ ń ṣiṣẹ́ ni wò ó wọn ò kọ́ èmi bẹ́ẹ̀ ò Ṣẹ́gun ń ní mo sì ti ń kọ́ yìí o báyé bá ń yí dandan ni ká máa bá yí o láìsí náà ò fòjò kan fọ́wọ́rán mọ́ kò fojú kan fọ́wọ́rán mọ́ kò jẹ́ fòjò tiẹ̀ gbé kà bó ṣe ń fọbọ́ ló ń fọṣọ ṣùgbọ́n ẹni tí ò fẹ́ tẹrin àlọ́ràn ńgbà tí Comfort yóò gbé sàrá rẹ̀ kọjá mọ́sálásí ló bá gbógun ti Ṣẹ́gun òkúde òkúkú mẹni tí ń tú ẹni tá à ń torí ẹ̀ kú tí ò fojú rẹ̀ wo ni wò ó my dear owó tààrùn lórí Ṣẹ́gun yìí ti pọ̀ jù ní tèmi o
owó tiẹ̀ àbí tèmi máa tanra ẹ̀ o mọ̀ pé owó ẹ̀ tèmi ni ìwọ gan lọ ń tanra rẹ̀ gbogbo àmọ́ jẹ́ ti bàbá tọmọ kọ́mọ̀ làálà tèmi ni mo ti sọ yẹn o abẹ́sì ti gé Ṣẹ́gun ti ń lékun sí ọ nìwọ ń léjò sí ẹ́ kí ló náà ń lékun sí mi sí ẹni tó sọ òkúta ló ní ká sọ ìdàrọ́ lu òun ó tiẹ̀ gbọ́ Yorùbá kankan ni Gàmbàrí ọmọ kàwọ́n gan ni ṣé ànàgó ni mo ti wá ń sọ látàárọ̀ Ṣẹ́gun ń lọ o àbíwọ̀ gan lọ ń lọ ẹsẹ̀ yárò ọmọ ẹni tí ń bọ́ tayò ẹ̀yẹ̀yẹ́ náà tù agídí àtàwèlé tó tọmọ ọlọ ẹnu ẹ̀ lájọ́ wáyé àìgbọ́dọ̀ jiyàn sẹ́wà bí òhò ìwọ náà ó rí i pé gbégún bá jégún lọ ìrégún légún wò ní kájọ fele báyìí la parí orí kẹwàá ìwé ọ̀hún àparí inú pẹ̀lú agbára àtòrí ọ̀fẹ́ Ọlọ́run orí kọkànlá láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí mẹ́ńbẹ̀ asàtẹ́rọ̀gọ̀dì rẹ̀dòmídòdòdò asàtẹ́rọ̀gọ̀dì títí ìgbà náà ẹ rí i dájú pé ẹ láìkì ẹ sì fọ́lọ̀ péèjì mi lórí Facebook Awikonko live àti àkàndá ọ̀rọ̀ Awikonko ẹ subscribe sí YouTube channel mi Ẹwà Èdè Yorùbá TV tẹ́ wà yìí Ẹwà Èdè Yorùbá TV àti Authentic Yorùbá TV bákan náà ni Awikonko TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.